Mo kí gbogbo yín pátápátá o nílé lóko lódò wípé yóò dára fún gbogbo yín o. Àtúbọ̀tán yín kò ní burú, kò ní bàjẹ́, kò ní dàrú, kò ní dànù, wàhálà ìdààmú kò ní bá o. Àtúbọ̀tán yín kí ni à ń pè látúbọ̀tán? Ọjọ́ alẹ́ ẹni, ẹrù tá a dìdá ní látàárọ̀ tá a kó jọ lọ́sàn-án kò ní dọjọ́ alẹ́ kó dànù mọ́ yín lọ́wọ́ o. Bẹ̀rẹ̀ látorí dúkìá inú ilé yín, ó mí tàbí kò mí, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kò ní dànù mọ́ yín lọ́wọ́ o. Gbogbo ọmọ tí pẹ́pẹ́yẹ bá kó lọ sóde ní kó padà wálé. Àṣá kì í gbọ́mọ pẹ́pẹ́yẹ, àgbòdì í já ọmọ lẹ́yìn ẹkùn, bẹ́ẹ̀ ni kò ní gbọ́mọ pẹ́pẹ́yẹ. Pẹ́pẹ́yẹ ò ní wẹdò kó bómi lọ o, yóò padà wẹdò já síbì kan. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ìwẹdò yín, ibi rere ló máa já sí fún gbogbo yín o. Ohun tí mo mú wá fún ẹ̀yin èèyàn mi, ṣáájú mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ̀yin gúrùpù Adémi, Aláàjà Olórí Adémi, ẹ̀yin gúrùpù ẹ̀ mo kí yín, ẹ ṣé o. Ẹ̀yin gúrùpù Ìyálájé Espayon, mo kí yín, ẹ ṣé o. Ẹ̀yin gúrùpù Ètìtì Kíkì ọmọ Ìjẹ̀bú, mo kí yín, ẹ ṣé o. Ẹ̀yin gúrùpù tí bàbá wa Lápẹtẹ ọmọ Ẹlẹ́gbàá Aláké, Mọ́nísàbí Agbègbè Àkàlà, mo kí yín, ẹ ṣé o. Ẹ̀yin tí Dámì, mo kí yín o, kò ní bàjẹ́ fún yín o. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín. Bàbá wa Yọ̀mí Oyèkánmi, mo kí yín. Àlájì Túndé, mo kí gbogbo yín o. Ẹ̀san bẹ, Kàbísíkò, Dọ́n Bàbá, Ọ̀nkú Ẹ̀sẹ̀, Ọ̀nkú Sẹ́milóore, mo kí gbogbo yín o. Kẹ́nì, mo kí gbogbo yín. Àlájì Olórí Adémi, mo kí yín. Ìyálájé, mo kí yín. Ẹ̀yin jú ọmọ ìdùnnú, mo kí gbogbo yín o. Gbogbo tẹ́ jẹ́ ti gúrùpù Ìyálájé, mo kí gbogbo yín pátápátá, kò ní burú fún yín o. Ọ̀nkú Ẹ́pírọ̀, mo kí yín, ẹ kú ìbéèrè mi. Ọ̀túnba Finland, mo kí yín, kò ní tán fún yín o, kò ní bàjẹ́ fún gbogbo yín pátápátá. Ẹ ń bẹ lẹ́mìí mi tí mò ń fi àdúrà ránṣẹ́ sí nígbà tí òjòjò ṣògùn mi mo lọ rí gbà tọ́jú ẹ̀sẹ̀ ẹ̀kú ànáwọ́ sí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kò ní tán fún gbogbo yín o. Owó tẹ́ẹ̀nì ọlá tẹ́ẹ̀nì ẹ̀ ní padà ná lé lórí àrùn o. Ẹ̀ ní padà ná lé lórí àrùn ń tẹ́ẹ̀nà lórí àwọn ọmọ yín, ẹ̀ ní mọye rẹ o. Lágbára lọ́wọ́ Ọlọ́run torí pé àwọn tó òbí yín ná lórí yín wọn ò mọye ẹ̀ lẹ́fi lè tọ́jú òbí, ọmọ á tọ́jú ẹ̀yin náà o. Kí ni mo mú wá? Kẹ́ ẹ lè jẹun ọmọ yín náà ni, kẹ́ ẹ lè jèrè àwọn ọmọ yín náà ni, kẹ́ ẹ lè gbádùn àwọn ọmọ yín ni mo mú wá o. Ẹ gbọ́ mi báyìí, kẹ́ ẹ lè gbádùn àwọn ọmọ yín, kẹ́ ẹ lè jèrè àwọn ọmọ yín, òun ni tí mo mú wá o. Yẹn ni pé ọjọ́ alẹ́ mi àtọmọ mi jẹ́ kó dára, jẹ́ kí n lè jẹ́ǹjẹ́ ayọ̀ rẹ̀, kán mọ̀ sọ́ di gànfẹ́ mọ́ mi lọ́wọ́, kán mọ̀ sọ́ di tá ń wọlé mọ́ mi lọ́wọ́, kán mọ̀ sẹ́mi náà di tá ní wọlé nígbà tí ń bá jẹ́ǹjẹ́ ayọ̀ rẹ̀, kí wọ́n mọ̀ fi àìsàn dá mi dùbúlẹ̀, òun ni mo mú wá o. Kí ni tó máa lọ wá? Kọ́mọ rẹ tó di pé yóò di gànfẹ́ tí ò ní gbọ́ràn sí ọ lẹ́nu mọ́. Èmi ọmọ bí wọ́n ṣe bọ́ rí placenta ọmọ rẹ o, mi ò sì mọ bọ́ ọ ṣe ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ní bí wọ́n ṣe ń rí placenta ọmọ, ẹlòmíì flush ẹ̀ dànù, ẹlòmíì kan lọ sọ síbì kan, ẹlòmíì kan wà nílé ibì kan lọ́kàn gbé sọ́bẹ̀ láì mọ̀ pé kọ̀ọ̀kan orí bẹ́ẹ̀. Ẹlẹ́dàá ọmọ ó gbọ́dọ̀ ní ìtọ́jú dáadáa o. Ọ̀tọ̀ lẹlẹ́dàá, ọ̀tọ̀ ni orí, ọ̀tọ̀ ni kádàrá, ọ̀tọ̀ lẹsẹ̀ ń tẹ ayé gangan nínú kádàrá rẹ o ló wà. Lágbára lọ́wọ́ Ọlọ́run kádàrá ọmọ rẹ kò ní burú o, títí ẹ náà kò ní bàjẹ́. Kọ́mọ rẹ lè gbọ́ràn sí ọ lẹ́nu, kọ́ ń bá àkọjá àṣẹ rẹ kan tó máa rọ́ nírọ̀kúrọ̀ mu. Ọlọ́rẹ̀ wá kinní yìí o, ní tí mo gbé dání yìí, bottle water tuntun tí wọ́n sílì mọ́nú ike báyìí lọ́ọ̀rẹ̀ wá. Ọgbọ́n bẹ́ẹ̀ yẹn tó o bá ti wá lọ́ọ̀rẹ̀ wá yìí ti ṣe ike òfìfo, ike òfìfo lọ́ọ̀rẹ̀ wá, ike òfìfo báyìí, ọgbọ́n báyìí kọ́ lọ́ọ̀rẹ̀ wá. Búrọ́ọ̀ṣì tẹ́ ti fi fọ ẹnu rí, búrọ́ọ̀ṣì tẹ́ fi fọ ẹnu rí tí ò ní máa clean lọ́ọ̀rẹ̀ wá. Ìwọ bàbá àti ìyá, ọgbọ́n báyìí tó bá ti di ní ọ̀sẹ̀ òwúrọ̀, tẹ́ ẹ bá ti di lálẹ́ tẹ́ ẹ jẹun tán, ẹ̀yin ọ̀rọ̀ ajá omi yìí pàrà, ẹ bù sẹ́nu, ẹ máa fi búrọ́ọ̀ṣì kó gbogbo kọ̀rọ̀kẹ́ yín àtòrí ahọ́n àti kọ̀rọ̀kẹ́ kìíní ti kejì, ẹ máa tú sínú ike funfun yìí báyìí ní ọwọ́ yín. Tẹ́ ẹ bá lò dé ìdajì báyìí, ẹ gbọ́ báyìí, ẹ dá dúró. Tó bá di ní ìdájí kùtù, kẹ́ ẹ tó sọ̀sẹ́ ní kankan, kẹ́ ẹ tó gbàdúrà, ẹ tún mú búrọ́ọ̀ṣì bákan náà, èyí tó ku omi yìí, ọgbọ́n báyìí, ẹ tún máa fi búrọ́ọ̀ṣì fọ́, ẹ máa tú dà sínú ike yẹn. Ẹ gbọ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tán, kí bàbá ní tiẹ̀ lọ́tọ̀, kí àná ní tiẹ̀ lọ́tọ̀. Tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ tán,
ẹ̀rọ sínú ike efa water ní ńlá tẹ́ ẹ bá rí Miss Paris kékeré kò ṣe nǹkan kan ẹ ta díẹ̀ sí bẹ́ẹ̀ bá rí dandan kọ́ o dandan kọ́ ni kẹfì ló fi ń dà sí ẹ fẹ́ sí ojú ẹ̀ kúrò nípa pé kán bá máa fún ní ìmúkúmu ni o kì í ṣe pé kó darin dìn kì í ṣe pé kó dọ̀dẹ̀ yóò jáde àmọ́ ọkàn rẹ̀ ọmọ tètè sí wálé tí wọ́n bá fẹ́ fún ní ìmúkúmu ìpayà rẹ̀ ó wà náà kan yóò bẹ̀rù rẹ̀ yóò lè gbọ́ràn yóò mọ̀ darí bọ̀ nílé ni ọgbọ́n báyìí tó bá ti á di ní pé ẹ bá ṣe bẹ́ẹ̀ yẹn tán ẹ wá kọ́ọ̀pù tó bá lè mu tí inú rẹ̀ tán lẹ́ẹ̀kan ní kọ́ọ̀pù tí wọ́n fi mu mi tí yóò ju bí irú ike yìí lọ tẹ́ mọ̀ pé ẹ̀kún omi báyìí ẹ lè fi po tíì fún tí ó mu tán ìbáàjẹ́ bọ́ǹfìtà ìbáàjẹ́ nẹ́síkẹ́fù ìbáàjẹ́ sachet tea ìbáàjẹ́ lipton ìbáàjẹ́ top tea kódà kó ṣe ẹni nẹ́síkẹ́fù top tea déédéé ni ẹ̀rọ abu ẹ̀kún kọ́ọ̀pù kan àtààbọ̀ ẹ̀gbẹ́ kaná ní fẹ́rẹ́fẹ́ láàárọ̀ tó bá ti wọ́ọ̀mù dáadáa ẹ bu tíì yìí sí ẹ jẹ́ kí tíì kó yòrò dáadáa gidi ẹ lè fóyin sí ẹ lè fi ṣúgà sí ẹ kàn ka psalm 29 sí lórí tàbí kẹ́ ẹ ti kà sórí omi hùn kẹ́ ẹ tó gbé kaná gbogbo ẹ̀mí kẹ́mí tí máa ń fẹ́ yọ ọmọ lò tí ẹ máa ń mú ọ̀rẹ́kọ́rẹ́ pàdé ọmọ láti bá yọ ọmọ jẹ́ kó jìnnà sí wọn pátápátá kó jìnnà sí ọmọ rẹ ọba pò tí ì tán ẹ gbé fún ẹjọ́ ọmọ gbé mu èyí ọkùnrin ẹ ṣe fún bẹ́ẹ̀ láàárọ̀ tó bá di lálẹ́ ẹ pò ní tíì tútù fún ìbáàjẹ́ bọ́ǹfìtà kò sí tíì tí ọba ṣiṣẹ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó o bá lè ṣe bẹ́ẹ̀ fún láàárọ̀ lọ́sàn-án àbí láàárọ̀ lálẹ́ fún ọjọ́ 9 èyí ọkùnrin ó tún di bí oṣù kejì ó lò ó jẹ́ kóṣù ó kó lẹ̀ ọgbọ́n bí ó jẹ́ kóṣù kan tó parí oṣù kẹta lóòótọ́ tún ṣe bẹ́ẹ̀ èyí obìnrin láàárọ̀ lálẹ́ fún di ọjọ́ 7 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ fi ṣe bẹ́ẹ̀ yẹn ẹgbọ́n bẹ́ẹ̀ yẹ kẹ́ ẹ tó filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí oṣù kan kọjá lórí ẹ̀ ẹ jẹ́ kóṣù mi ò tún dé kẹ́ ẹ tó tún máa ṣe tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ fún un pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọkàn rẹ̀ ó sì sílé ọkàn rẹ̀ ó sì sí ìwé yóò mọ̀ yóò já garaga yóò ṣàpò lágbèjọ àwọn ẹgbẹ́ rẹ̀ kì í ṣe pé yóò dọ̀dẹ́ o kò sọ di nǹkan kan míì àmọ́ yóò pe ọkàn rẹ̀ wálé kan tó máa rọ́ ní ìrọ́kúrò àmúyó ọgbọ́n bẹ́ẹ̀ yẹn tó bá sì ti dórí ìyẹn náà bá ní pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àtúnṣe wà lórí ẹ̀ lágbára àṣẹ Òdùmarè mo fẹ́ kó jẹun ọmọ rẹ pẹ̀lú ìdùnnú ayọ̀ àlàáfíà ni o jẹ́ kí n jẹun ọmọ mi pẹ̀lú ìdùnnú òun ni mo pe àkọlé ètò yìí ẹ jọ̀wọ́ ẹ share ẹ kọ́mẹ́ǹtì èyí tí ó bá yé yín ẹ jẹ́ kí n gbọ́ sórí WhatsApp mi 070 8299 2983 070 8299 2983 WhatsApp number mi nìyẹn ọ̀ọ́kẹ́ pè mí direct line 070 69 44 27 75 ẹ̀gbọ́n bẹ́ẹ̀ yẹn 070 69 44 27 75 070 69 44 27 75 ẹ pè mí bọ̀dá pè sórí WhatsApp yẹn màá dá yín lò gàràgà dáadáa bẹ́ẹ̀ sì mẹ́sẹ́ẹ̀jì yóò tẹ̀ mí lọ́wọ́ 070 8299 2983 WhatsApp number nìyẹn lágbára lọ́wọ́ Ọlọ́run ó jẹun ọmọ rẹ o pẹ̀lú ayọ̀ àtàlàáfíà jẹ́ kí n jẹun ọmọ mi òun ni mo pe àkọlé rẹ̀ yé ká má sọ di ìdàkudà mọ́ mi lọ́wọ́ ayé òní pàkádà ọmọ rẹ̀ dà ṣáìdá o ayé òní rọlógógóró àmúyó tí wọ́n fi lo kádà rẹ̀ tí wọ́n ń pè ní orí lórí tàbí àrọ̀dárọ̀ ayé òní fọmọ rẹ̀ ṣe ètùtù owó àbí ètùtù ọlá o pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run wàá jẹun ọmọ ẹ jọ̀wọ́ ẹ share ẹ kọ́mẹ́ǹtì ẹ jẹ́ kí n gbọ́ yóò dà fún gbogbo yín o ire ni o Amusa Àjàfàní Matthew atọ́kùn ìrìwọ́n ní God's Administration ire o.